ǹjẹ́ gbogbo ẹni bá ń bẹ láyé bí ò bá mórí ọlọ́run ọba abáramóore jẹ ni iṣẹ́ ọkùnrin iṣẹ́ obìnrin iṣẹ́ ọmọdé ìṣàgbà gbogbo wa pátápátá ló yẹ ká mórí adániwáyé ọba rẹ̀. àní bí wọ́n bá wá ń banújẹ́ pé òrówó náà ò rọ́kọ̀bọ̀ gìnìkùn ò túrí léèrè gbé afẹ́fẹ́ ìwàláàyè tó wá mí símú ńkọ́ ìlú ló sọ fún òòṣà òkè. mi bí wọ́n ní ẹni òyìnbó kì í falágànná ṣe yẹ̀yẹ́ mi bí bó bá ń bẹ láyé wàá tún jẹran tó jẹrin lọ. ṣé wọn ò wá mọ̀ pé ọpẹ́ dídá la fi ń gbàgbọ́jú orin lọ́wọ́ olódùmarè ọba ni mi bóun ló jẹ́ kí yorùbá sọ wípé bọ́mọdé bá dúpẹ́ orin àná á gbà míì ọmọdé nìkan kọ́ àgbàlagbà pàápàá bó bá dúpẹ́ orin àgbà míì. ó yá o ní wéréwéré ẹ jẹ́ ká wá lọ béjì rẹ dúpẹ́ lọ́wọ́ olódùmarè alágbára ńlá ọba tí mọ̀rí ọmọ dágedáge tó dá wọn sí látọjọ́ tá a ti bí wọn sílé ayé títí wá dòní àṣekábíyèsí bàbá àgbà. táyé lójú èjìrè ará ìṣòkù Bùbádé Àtàtọ́kẹ́ ọmọ Abíọ́dún ẹ̀dùnjọ́bí agbárí igi rétérété àtiwọ́ àti kẹ́hìndé rẹ̀ abá yín dúpẹ́ àtúbà yín yọ̀ ṣẹ̀ṣẹ̀. mi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ bèjì òkúkú rẹ̀ dúnjọ bíbí bùnmi kí n bá orin lé kìmí kí n padà lẹ́sẹ̀ ògbèjì. ṣe bẹ́yìn náà lọ̀bẹ́ gidi bẹ́kẹ́tẹ́ ọ̀bẹ sílé alákìísà tó sálákìísà tó nígbà aṣọ àfínjú ọmọ olóríire tí ń sọ nídolówó tí ń sọ nídonígbà aṣọ rẹpẹtẹ. ó yá ní kíákíá ní wàrà ṣèṣà mo fẹ́ bá ọ délé bàbá tó bí ọlọ́mọ ìbàdàn nílé olúyọ̀lé ni ọ ọmọ àjòròsù ẹ̀yin lọ́mọ ajẹ̀gbẹ́jẹ̀ karahun ẹ̀yin lọ́mọ àfikarahun fórimu ẹ̀yin lọ́mọ ògúnmọ́lá olódògbò kẹríkẹrí lójú ogun ọwọ́ ṣòkòtò kẹmbẹrẹ bí ìjà ẹ̀yin náà lọ́mọ àjàyí ògidì olú oníkànga àdìpọ̀ ẹ̀yin lọ́mọ ìbíkúnlé alágbàlá jáyájáyá ẹni ò béèrè kó tó wọlé ìbàdàn jọ sí lólè kúkú jàre irú wọn nílé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin ìbàdàn náà lákòókò máa bẹ̀ pé kẹ́ ẹ má jà mọ́ tẹ́ ẹ máa ní rárá tẹ́ ẹ tún máa falẹ̀ ogun mọ́ kíkan ìjà àjàdíjú yìí náà ni ò fi jẹ́ kí Lágelú ó jogun omi lọ́jọ́ ọjọ́ sí mo sọ. Àtọ́kẹ́ ní bí Báláké bá gbójúde Ẹ̀gbá Tátà Ọjà gbójúde Òṣogbo tẹrútọmọ a máa wá gbilẹ̀ nílẹ̀ Ìbàdàn tẹrútọmọ a máa wá mumi láyépo àṣèjìrì a máa wá domi àbùmọ̀bùwẹ̀ nìbàdàn. Táyé lolú ọmọ ológbòdò ní ọ bàbá ńlá kú bàbá ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé ò gbọ́dọ̀ rúmi wẹ̀ nílé Arólú. nílé bàbá yín igba egúngún lọ́tún igba egúngún lósì igba egúngún lókè àtilẹ̀ kò sẹ́ni ọwọ́ àbí bàbá ńlá kú bàbá rere kó fọkọ́ kọlẹ̀ nígbàlẹ̀. Táyé lolú èjìrè ará ìṣòkù máa gbọ́ fúnnugún kì í kú léwe àkàlàmàgbò oníṣàlá ìlẹgbẹ̀rún ọdún òní kú lọ́mọdé bẹ́ẹ̀ ni akànnàmọ̀gbò kì í pọdún jẹ màá tún rí ọlẹ́mìí kò sí bó ṣe wá wù kó o pẹ́ láyé tó òní fàìsàn lògbà torí pé pẹ́pẹ́pẹ́ lówó ṣe nílé àárọ̀ dandan níta iná. mo ní ogbó atọ́ orí kì í fa òun ẹ̀dọ̀ kì í dùn pín Táyé lolú òní ṣàárẹ̀. Bùbádé òkè téńté ló wà yóò ní jábọ́ bó bá wọlá ọlọ́wọ́ ọba wàrà fáànà mọ́ńkànà àlíyà àgbéga ńláńlá ọlọ́wọ́ ọba. ǹjẹ́ bó o bá wá ń ṣe kàyéfì pé ta ló ní kí n kọrin ewì nínú àwo fún ọ má wulẹ̀ dààmú jìnnà mọ́ àwọn tó fẹ́ ọ dénúdénú ni tí wọ́n fẹ́ ọ dọ́kàndọ́kàn òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fólógo àwọn Afẹ́nifẹ́re ni. Àníkìṣáyà ọmọrónìkẹ́ ẹrù àyà gbogbo Faransé olùfẹ́ rẹ̀ ọ̀wọ́ Ọládélé Emmanuel tún ní kí n kí ọ. bí wọ́n bá wá bí ọ pé ta ló kọrin ewì nínú àwo fún ọ máa sọ fún ọ pé dókítà Olúṣọlá Ìmísí òun lèmi ń jẹ́ èmi a máa gbé mi lẹ̀gbá ọmọ orò lọ́tà Ìkèrèkú nílé bàbá mi lábẹ́ Olúmọ èmi lọmọ Ẹ̀gbámọlúṣà bí agbègbè àkàlà.